Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìrìnàjò pẹ̀lú olóyè lórí Ifa and Isese TV. Màmí, ẹ jẹ́ bá mi dá ọkọ yín fún àwọn tó ń wò yín ní ilé. Orúkọ mi ni Ìyáàfin Àìná Òjùá Oyèdélé. Ìyáàfin Àìná Òjùá Oyèdélé. Kábíyèsí ìyá mi. Màmí, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ ká mọ díẹ̀ nínú ìtàn yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Ẹ ṣé olóòtú. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá rí èèyàn wọ́n á rò pé bóyá ìfẹ́ inú ni, ṣùgbọ́n mo mọ́ra mi gẹ́gẹ́ bí èèyàn nígbà tí ò sí ẹnìkankan, tí ò sí olùrànlọ́wọ́. Mò ń gbé ìgbésí ayé mi bí ìgbésí ayé aláìlẹ́nì, torí pé òbí tó yẹ kó dúró fún mi nígbà náà wọ́n ní ìpèníjà. Mo wà ní ọmọ ọdún 11 tí màmá mi ti ní ìpèníjà. Màmí, ẹ sọ pé láti bí ọmọ ọdún 11 lẹ wà tí ìyá yín fi wà nínú ìpèníjà. Ẹ jọ̀ọ́ ní ṣókí ní ráńpẹ́, irú ìpèníjà wo ni màmá wà? Gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, àwa ń wò gẹ́gẹ́ bí ìgbà tó ṣe yí pé màmá tó bí wa ní àrùn ọdẹ orí. Ó wá jẹ́ kó pẹ́ kó tó yé mi. Àwọn ẹ̀gbọ́n mi mọ̀ pé kì í ṣe pé ní wọ́n ní àrùn ọdẹ orí, ṣùgbọ́n torí pé ìrìn àjò tí wọ́n ní kí wọ́n rìn pẹ̀lú wọn, wọ́n rí gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé ìrìn àjò ẹ̀ṣẹ̀ ni. Wọ́n rí bí ìrìn àjò ẹ̀ṣẹ̀ pé Jésù ti gbalé ayé. Òun náà fi ìyá yẹn sí inú ìdè yẹn for good 42 years. Wọ́n tó wá jáde láyé láàrin ọdún tó kọjá. 40 ọdún ó lé méjì. Bẹ́ẹ̀ni. Lẹ́ni màmá fi wà nínú ìpèníjà yìí. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ sọ́ọ̀sì ẹni ó dàbí pé àwọn kan lọ ní bí ọ̀rọ̀ kan bá máa sọ wá níbi ọdẹ orí. Ẹ̀bẹ̀ ní kò ń ṣe ọdẹ orí. Kí wá ló lè, kí nìkan tó lè jẹ́? Ẹ̀gbọ́n mi ló ń gbé wọn kiri nígbà yẹn. But nígbà tó di bíi nǹkan bíi 2006 tèmi náà ti ń gbọ́njú bí ènìyàn, tí mo ti ń mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì, àwọn òye nǹkan kan bẹ̀rẹ̀ sí yé mi. Mo wá bẹ̀rẹ̀ sí pe àwọn èèyàn ní inú ilé, torí nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ tí kì í ṣe ẹnì kíní, tí kì í ṣe ẹnì kejì. Mo bẹ̀rẹ̀ sí lọ súnmọ́ àwọn èèyàn káàkiri nídìílé ìyá mi, nídìílé bàbá mi. Wọ́n dẹ̀ ń jẹ́ kí n mọ àwọn nǹkan kọ̀ọ̀kan. Àmọ́ òpin gbogbo ẹ̀ tá bá ti sọ pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ nígbà tẹ́ bá mọ̀ pé òòṣà ilé rẹ̀ òun ló gùn. Torí kò ń ṣe pé ní màmá mi túṣọ, kì í ṣe pé ó dọ́rọ̀ ọmọ ẹ̀ kò dọ́mọ ẹ̀ mọ̀. Kò tó bá tó àkókò kan wọ́n máa ń dá sọ̀rọ̀. Tí wọ́n bá dẹ̀ sọ fún yín pé èèyàn 3 máa wọlé nísìn, ẹ máa múra àlejò nǹkan èèyàn 3 yẹn ni. Ó wá dàbí ìgbà tó ṣe pé wọ́n wá fi ń ṣe ìran rírí, àti bẹ̀ lọ wọ́n wá retain wọn sí church. Ibi tẹ́mi náà ti di pé mo di èrò church nìyẹn, tó ti jẹ́ pé gbogbo ìgbésí ayé mi church ni mo ti wá lò. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà bá ṣe pẹ́ nínú ìrìn àjò yẹn tó, kò ń ṣe pé ogun yẹn ṣẹ́ o, kò pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Látọ̀dún tí wọ́n ti gbé wọn débẹ̀ kò dẹ̀ dínkù, kò dẹ̀ lé sí. Wọ́n wá sọ ẹ̀gùn yẹn, wọ́n sọ di ìran rírí. Ká tó mọ̀ yìí pé ìrókò ni wọ́n ń bọ nílé ìyá tó bí mi, ìyá yẹn ti jẹ mí jìnnà. Èmi àti àbúrò mi ni kọ́lọ́run bá mi forí jì, kò lè mèkẹ́, ó kú sínú làásìgbò yẹn. Ẹni tí wọ́n bí lé mi ni. Kábíyèsí ìyá, ẹ sọ wípé mo mọ̀ pé ibi tá a gún tọ̀ lọ yìí ó máa fẹ́ kẹ́ máa rò wọn kan, ṣùgbọ́n máa fẹ́ kẹ́ mọ́kàn yín le lọ́wọ́ tá a wà yìí. Ẹ̀gùn ìrókò lálógún ìyá. Ẹ ká kọ́ bẹ̀rẹ̀ báyìí. Nídìílé ìyá yín, ṣé ó ní òòṣà kan tó ń bọ ni tí ẹ̀gùn òrìṣà yìí fi bọ́ sí wọn lára? Bẹ́ẹ̀ ni.
ó ní òrìṣà tí wọ́n ń bọ̀. Tẹ́ bá yọ 42 years kúrò nínú ọdún mi ní ìsìn, máa rí pé ní mo kéré gan. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run jẹ́ kémi náà máa mọ ọwọ́ ọ̀tún ìyàtọ̀ sósì, tí ìpèníjà yẹn wá ń jáde ní gbogbo ọ̀nà, ni wọ́n jẹ́ kí n mọ̀ pé nílé màmá mi náà ti ń gbé mọ́lẹ̀, ibẹ̀ ni wọ́n dẹ̀ ti ń bọ ìrókò. Òòṣà méjì tí wọ́n ń bọ nílé wọn nìyẹn. Láti ibẹ̀ lọ mo máa lọ wò wọ́n lé. Bàbá mi jáde láyé ní 1999. Wọ́n tó jáde láyé, gbogbo ènìyàn ti fún bàbá mi lórúkọ. Wọ́n gbàgbọ́ pé orogún ló wà nídìí ìrìn àjò màmá mi, tó dẹ̀ jẹ́ pé nǹkan táwa náà ń gbàdúrà lé lórí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa. Wọn kì í fẹ́ ká bá àwọn ọmọ orogún yẹn ṣe, ṣùgbọ́n èmi ò kì í yà wọ́n sọ́tọ̀, torí pé àwọn irúnmọlẹ̀ ti jẹ́ kémi mọ̀ láti ìbẹ̀rẹ̀ ìrìn àjò mi pé nǹkan tó ṣẹlẹ̀ ni. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ, ní tán yà bá jókòó lásìkò míì, ọ lè ríran sọ́hun èèyàn wípé ìwọ yìí irúnmọlẹ̀ sọ nǹkan báyìí o, gẹ́gẹ́ bí ẹ̀gún ìṣà tó bà lé wọn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn kan máa pè wọ́n ní prophetess. Bẹ́ẹ̀ni, prophetess, wòlíì náà ń pè wọ́n sà. Wòlíì ló ń pè ìyá. Wòlíì náà ń pè wọ́n. Báwo lẹ ṣe mọ̀ pé ní ọdún 2006 mọ́ mi ti wà nílé, wọ́n ti wà ní village wa, ọmọ Kogi state ni mí. Wọ́n ń pe ìlú yẹn ní Ògbómù, but a ṣàn láti Ìjàyè lọ síbẹ̀. Ní 2006 mo wá lọlé, mo wá lọ tú burial ground bàbá mi ṣe. Ẹ̀mí yẹn kàn ní kí n wọlé kí n máa gbá ni mo kàn ń gbá. Mo wá pa àkékè mẹ́ta níbẹ̀. Àkékè mẹ́ta tí mo pa yẹn, mo wá sáré, mo lọ bá àbúrò bàbá mi tó wà nínú ilé. Nǹkan tó máa yanu tí mo máa yanu, torí pé ẹ̀mí yẹn, ẹ̀gùn tó ń gùn wọ́n yẹn, ó ti bà lé èmi náà. Wọ́n ti ń pe èmi náà ní wòlíì. Láti ọmọ ọdún 11 yẹn ni mo ti ń sọ pé báyìí ni Olúwa wí. Ẹ̀gùn yẹn, ohun tí èèyàn jẹ nínú ilé ẹ̀ lánàá, àwọn ènìyàn tó bá ní oore ọ̀fẹ́ tí wọ́n bá ń wo nǹkan tí mò ń sọ yìí, wọ́n á máa sọ pé ní bẹ́ẹ̀ ni bó ṣe rí ni. Tí n bá sọ fún èèyàn mi ò débì kan wípé ní mo fẹ́ wẹjú tàbí ṣe nǹkan kan, ṣùgbọ́n tí ẹ̀mí yẹn bá ti dé sí mi, màá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sílé ayé onítọ̀hún. Mo dẹ̀ ń lò ní church gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí wòlíì tí ìyá mi náà jẹ́, tá a gbàǹgbà yẹn, tá a gbà pẹ́ gùn. Nígbà tó di 2006 yẹn tí mo wá pa àkékè yẹn níbi burial ground bàbá mi, mo wá lọ bá àbúrò bàbá mi kan tó wà nínú ilé. Ẹ̀mí yẹn kàn ní kí n lọ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Mo kàn béèrè, mo ní kí ni nǹkan tẹ́ ń bọ nínú ilé ìfẹ́ ìbọ mọ́. Mo ní àkékè mẹ́ta ni mo pa níbi sàárè bàbá mi. Mo ní tó fi hàn pé ní àwọn alálẹ̀ inú ilé yìí inú wọn ò yọ. Wá dáhùn pé Ọbàtálá náà ń bọ̀, ṣùgbọ́n wọ́n ti bọ́ gbẹ̀yìn ní ìsìn látìgbà tí ìyá bàbá mi ti kú ni. Ṣé mo mọ̀ pé ìyá bàbá mi ni ó ní ẹ̀mí òkùnkùn, pé òun ló ń bọ gbogbo kíní yẹn? Èmi náà gbà á pẹ́lẹ́mí òkùnkùn ni ìyá bàbá mi lóòótọ́, torí pé ọmọ kan ò gbọdọ̀ sunkún wọlé wa nígbà tá a fi wà ní kékeré sà, pé orí ń fọ́ òun. Tí ìyá bàbá mi bá mú òròmọdìyẹ lọ́wọ́ ẹ̀ bá gbámú gbà yẹn, ó máa já ni. Tó bá ti já báyìí, wọ́n á fi ẹ̀jẹ̀, wọ́n á fi ṣa orí fún ẹni. A ní kó máa bá tiẹ̀ lọ. Ibi tó rí fífọ́ yẹn lọ sí nìyẹn. A pè gbogbo àwọn kíní yẹn ní fetish, pé inú òkùnkùn ni. So bí bàbá yẹn ṣe sọ pé ní àṣé mo mọ̀ pé Jésù ti gbalé ayé, ìrìn àjò ti yí padà kúrò bẹ́ẹ̀, èmi náà tún gbà bẹ́ẹ̀. Mo pe sísítà mi kan, àǹtí mi yẹn wà ní Ọ̀ká, wòlíì làwọn náà. Mo sọ fún wọn, àǹtí yẹn sọ̀rọ̀ tó pọ̀. Mò ń dá ìrìn àjò yẹn rìn. Ní 2008, ẹ̀mí kan kàn dédé sọ fún mi pé kí n dìde kí n lọ bá bàbá kan tí ìrìn àjò màmá mi ṣojú ẹ̀ ní village kan ní Òkè Òyì. Wọ́n ń pe bàbá yẹn ní bàbá àlà. Ìgbà tí mo débẹ̀, bàbá yẹn bẹ̀rẹ̀ sí bẹ̀ mí ni pé ṣé màmá mi ò tí kú? Mo ní màmá mi ò tí kú. Ó ní kí n lọ bá òun gbé wọn wá. Mo gbé wọn lọ fún wọn. Ó ní kò lè jù bẹ́ẹ̀ lọ. Ó ní tó yẹ kí màmá yín ṣe mi ò ṣe. Ó ní torí pé wọn ò ṣe mọ́ nínú ilé yẹn. Mo tún gbà yẹn ní 2008, mo dákẹ́. Mi ì tí gbà yí pé lẹ́gùn ló ń gun màmá mi, mo sì ká sí wòlíì náà.
èmi náà ṣì ń kára mi gẹ́gẹ́ bí wòlíì. Màmí, mo fẹ́ ká padà sẹ́yìn sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí màmá sì jẹ́ màámi gangan, ìyá Oòduà. Bẹ́ẹ̀ni, aládé òkọ́mọ. Aládé òkọ́mọ. Roslyn aládé òkọ́mọ. Ẹ gbọ́ orúkọ yẹn màmí, aládé òkọ́mọ. Ìyẹn ní pé ọmọ aládé ò kì í kọ ọmọ tiwọn. Gẹ́gẹ́ bí orúkọ màmí, nígbà tí ọ̀rọ̀ ọmọ dé sí màmá kẹ́yìn tó wáyé, báwo ni ìrìnàjò yẹn ṣe rí? Ní ìgbà tí ìrìn àjò ti tèmi, ẹ mọ̀ bí ọmọ tí wọn ò tí ì bí kò lè ṣàlàyé bí ìrìn àjò ń ṣe wáyé, ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tí wọ́n bí mi lé ó gba 16 years, ọdún 16 ló gbà lọ́wọ́ mi. Gbogbo àwọn ọmọ wọn yòókù tí wọ́n bí Ìbàdàn náà bí wọn sí, wọ́n bí èyí tí wọ́n bí sí ilẹ̀ Ìgbò. Èmi Òṣogbo náà bí mi sí, Ọ̀ṣun Òṣogbo náà bí mi sí. Ilé Odò Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni, mo wá béèrè ní ìgbà tó dé àkókò kan tí èmi náà ti rí pé ibi tí ìrìn ìyá ẹ̀mí dìídì end up ìrìn àjò wọn sí, èmi náà ti ń lọ sí oko ọbẹ̀. Torí tó bá ti di pé léèyàn nìkan dá wà nínú ilé tó ti ń forí ẹ tó àwọn tó bá ẹ sọ̀rọ̀ ò rí wọn, ṣùgbọ́n o ti ń gbọ́ ohùn. Wọ́n ti ń sọ fún ẹ pé ṣé ibi tí ìyá ẹ fẹ́ rìnrìn àjò dé, ibẹ̀ náà nìwọ náà ti fẹ́ bẹ̀rẹ̀. O ò mọ̀ pé ní kì í ṣe pé màmá ẹ ní wèrè lórí, ẹ̀gùn ló ń gùn ìyá ẹ. Ẹ̀gùn yẹn àwọn òòṣà méjèèjì sì ni wọ́n dúró tì ẹ́ o, kò sọ́nà bó ṣe lè lọ. Mo wá dúró mo wò ó wá di ọjọ́ náà, mo wá pe ẹ̀gbọ́n mi tó jẹ́ àkọ́bí ìyá mi, mo ní ẹ wá, nǹkan báyìí ó ń ṣe mí. Mo dẹ̀ ti wà nínú ìpèníjà yìí láti 2011 nínú ìrìn àjò ìṣẹ̀ṣe, mo ti wà nínú ẹ̀ láti 2011 yẹn sà, bẹ́ẹ̀ ṣe ní kí n padà sí ìgbẹ̀yìn. Mo wà nínú church, wà ń ṣẹ̀sìn lọ lọ́wọ́ ni. Ẹ̀mí yẹn wọnú ara mi tí mo mọ̀ pé ní ó yàtọ̀, kó máa wá bá mi sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé ọjọ́ wo ló fẹ́ ṣe ẹrú dà. Mami, ẹ̀mí yẹn béèrè lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí tó wá bà lẹ́yìn nínú ẹ̀gùn. Bẹ́ẹ̀ni. Ẹ̀gùn tó bà lẹ́yìn sọ pé ìjọ́ wo ló ọmọ aládé ó fẹ́ ṣe ẹrú dà. Mo wá dúró mo wò ó pé ṣe ẹrú bíi báwo. Ó ní ibi tó wà yìí tí n bá dá ẹ sí àárín ìjọ aláṣọ funfun, ó ní ṣé ibi tó wà yìí ni. Mo dákẹ́, mi ò sọ̀rọ̀. Ṣé àwọn pé nínú ìpèníjà yìí pé ní kò sí ẹnìkankan tó fẹ́ tọ́ mi, kò sẹ́ni tó fẹ́ sọ pé ní báyìí ni mo ṣe fẹ́ rìn. Mo ti lọ́kọ, mo ti bímọ at the age of 22 years, 23 years. Inú church ni mo dẹ̀ wà tí mo ti ń ṣe ilé ayé, kò rọrùn. Nígbà tí ẹ̀mí yẹn ń bọ̀, mo ti fìgbà kan gbé aṣọ funfun yẹn kalẹ̀ tí mo lọ kírun, tí mo tún gba ilé kéwú lọ, pé ẹ̀mí yẹn ṣáà ń dà mí káàkiri ríbo. Níbẹ̀ ni àǹtí mi ti wá mú ọlọ́pàá wá mú mi wípé ìwọ wòlíì ní church. Wọ́n wá fi ọlọ́pàá yẹn mú mi lọ sí church tí wọ́n ní Winner, kí n má bàa porúkọ ìjọ. Àwọn wá ń béèrè lọ́wọ́ mi pé kí n sọ pé mo gba Jésù Olúwa àti Olùgbàlà. Ẹ̀mí yẹn ní kí n sọ fún wọn pé mo ti mọ̀ síwájú wọn, mi wá submit fún wọn. Ẹ̀gbọ́n mi wà láyé báyìí. Wọ́n ní kẹ́yìn jẹ́wọ́ pẹ̀lú ẹnu yín pé ẹ ti gba Jésù Olùgbàlà gẹ́gẹ́ bí Ọlọ́run àti Olùgbàlà ni. Ẹ̀gùn tó gba yín ṣiṣẹ́ mi sọ pé kẹsọ fún wọn pé mo ti mọ̀ síwájú wọn. Màámi, wọn kan sọ pé ẹ̀mí èṣù ni ẹ̀mí Sátánì ni, gẹ́gẹ́ bá ní Sátánì náà mọ Bíbélì bá wọn kan ṣe máa sọ. Ṣé kò ń ṣe ẹ̀mí Sátánì ló bà lẹ́yìn màámi? Ó lè jẹ́ ẹ̀mí Sátánì lọ́dọ̀ tiwọn. Nígbà náà ẹ̀mí Sátánì ló bà lé mi náà, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé kò sí nǹkan kan tó ju Ọlọ́run Olódùmarè lọ. Kábíyèsí fá. Kò sí lẹ́yìn ọ̀rọ̀, kò sí nǹkan kan
àbí tá a bá fẹ́ kanra wa lókù èèyàn á ṣẹrú jìnnà. Màmí nígbà tó báwo lọ ṣe gbẹ̀yìn sóṣogbo? Mo wá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi wá sọ ṣé mo fẹ́ fi ìgbésí ayé mi mo fẹ́ máa padà sẹ́yìn ni, ṣé mo mọ̀ pé ìyá bàbá mi àti màmá mi àti bàbá mi ṣé mi mọ̀ pé ìgbésí ayé wọn ò fògo fún Ọlọ́run. Mo ní lọ́nà wo mà? Ó ní ṣé mo mọ̀ pé ìyá bàbá mi wà fẹ́tíṣì, ìyá bàbá mi ló máa ń bọ gbogbo nǹkan kí nǹkan tó máa ń bọ yìí. Mo ní ho, mo ní tó báwo ló ṣe wá jẹ́ tèmi fi wá dèrò Òṣogbo ní nǹkan tí mo béèrè lọ́wọ́ yìí. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn màmá mi bímọ, àwọn ọmọ yẹn wá ń kú pé àwọn Wọlé Ṣóyínká, bàbá Wọlé Ṣóyínká àti Justice Ẹ̀ṣọ́ pé inú ilé wa náà máa ń wọ̀ sí ní odò ọ̀nà nígbà yẹn pẹ̀lú bàbá mi. Ṣé mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá yẹn wípé ní so àwọn ò mọ bí wọ́n ṣe connect nígbà tí ọmọ kan tí wọ́n bí tó kú ni wọ́n wá connect mọ́ mi pọ̀ mọ́ Òṣogbo pé wọ́n ń ṣe ọdún kan ní ìlú Justice Ẹ̀ṣọ́ tó jọmọ Òṣogbo pé nípa wà lọ bá wọn bọ òrìṣà yẹn bóyá wọ́n á lè lóyún wọ́n á bímọ tó máa dára. So ìgbà tí wọ́n lóyún ó tún wá tó àkókò tó ń ṣọdún yẹn wọ́n wá ní wọ́n fẹ́ lọ sọ́hùn láti lọ oyún ṣe ìdúpẹ́ ni wọ́n ló ní ọmọ mú wọn náà bímọ síbẹ̀. Mo ní but ẹ̀yin mọ gbogbo eléyìí látijọ́ tí mo ti ń dààmú torí pé mo wà ní church mo ń sọ bí ogun ayé èèyàn ṣe máa rí fún wọn, kò ní kí n lu àlùyọ̀sà. Ìgbéyàwó tí mo ṣe gan ẹni tó jù mí lọ lọ́jọ́ orí nípò, mo wà nínú ilé, mo wà nínú ìrìn àjò yẹn wọ́n fi gbé ẹni tí mò ń pè ní mọ́mì lọ sí registry tí wọ́n lọ tòrùka bọ́ lọ́wọ́. Èmi ọlọ́mọ mẹ́ta dẹ̀ ni wọn ọmọ lé mi. Ìyẹn nu ìjọ aláṣọ funfun bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni tí ìta bá ti fẹ́ gbóná mọ́ mi pé kò sí jíjẹ kò sí mímu mọ́, mo máa ń sábà darí wá sí etí òkun yìí torí pé mo mọ̀ pé ní tí má ti débẹ̀ ọ̀nà máa là, wọ́n tó ti gbàgbé mi sí oko aṣálẹ̀ ilẹ̀ wọ́n máa rántí mi, wọ́n máa pè mí. Ní nǹkan bí ọdún 5 sí 6 sẹ́yìn mo ti máa ń wà nínú tẹ́ǹtì yẹn, rí bí tẹ́ǹtì yẹn ṣe jìnnà sí odò tó, òkun yẹn máa sọ̀kalẹ̀ wá, ó máa gòkè wá ní báìbù tí mo kó kalẹ̀ tí mo fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ máa palẹ̀ gbogbo ẹ̀ mọ́ máa kó lọ. Kì í ṣe kíní kì í ṣe kejì. Bá mi ní sùúrù òkun tá à ń wò yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ wo bó ṣe jìnnà síbi tí bẹ́ẹ̀ ni àyè wà á gbéra dìde. Mo ní ẹlẹ́rìí, mo lè bẹ̀ èèyàn méjì mẹ́ta. Nǹkan míì. Báìbù yẹn ló máa palẹ̀ mọ́. Báìbù yẹn nìkan yẹn tó jẹ́ Bíbélì. Bẹ́ẹ̀ ni. Tẹ́yìn rò pé ọ̀rọ̀ Ọlọ́run ni. Kí ló kan òkun àti ọ̀rọ̀ Ọlọ́run papọ̀? Torí pé ìgbà yẹn ó ti ń fi ara rẹ̀ hàn mí ìpè kí n má mú àmúlùmálà mọ́ òun mọ́. Wọ́n wá máa yọ Bíbélì lọ. Kò sí, mo lọ sí sẹ́mínárì The Jacobs, àwọn tó bá ń gbọ́ The Jacobs 2015. Ìyẹn nípa ọmọ Bíbélì. Mo jẹ́ àwọn ìkan ní ara àwọn student wọn, mo mọ Bíbélì débi tí Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti mọ̀ dé. Àmọ́ níbẹ̀ ní 2015 síbi tá a wà ìsà, ibẹ̀ lẹ́nìkan ti dìde nínú àwọn student àjọ wà ń bẹ̀, wọ́n ń pè ìránṣẹ́ yẹn ní Dosu ní The Jacob 2015 torí pé àwọn ènìyàn lè fẹ́ ní opportunity láti béèrè ìbéèrè lọ́wọ́ yín pé àwọn fẹ́ mọ ẹni yẹn. Èmi Àìná Deborah Ojua ní orúkọ tó wà níbẹ̀, The Jacobs ní 2015. Ní sẹ́mínárì ìjọ aláṣọ funfun. Bẹ́ẹ̀ ni, ní sẹ́mínárì ìjọ aláṣọ funfun. Ọmọkùnrin yẹn dìde ńjọ́ náà, gbogbo ọ̀nà làwọn irúnmọlẹ̀ fi máa ń takò mí, wọ́n fi máa ń jẹ́ kí n mọ̀ yí pé àwọn làwọn ní mí nìkan ni mo nira mi. Tó bá ti jẹ́ pé ní àwọn ni wọ́n ṣe ilé bàbá mi dó tí mi dẹ̀ fẹ́ jẹ́ ọmọ àlè, lóòótọ́ mi kì í ṣe ọmọ ọkùnrin, àmọ́ tó gbélé mi lórí ìrìn àjò ọkùnrin ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní àkókò gbà yẹn? Ìránṣẹ́ yẹn kàn déédéé dìde ni. Ẹni tó jẹ́ provost wa ń gbà yẹn, tó jẹ́ ọ̀gá àgbà pátápátá tó ń kọ́ wa ní sẹ́mínárì yẹn, òun ló ń give lecture ìjọ náà. Tí ò yẹ kí èkúté kó fi ìrùnà gbá everybody kó ká máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ.
bí ọmọkùnrin yẹn ṣe kó sẹ́mi nìyẹn. Ọmọkùnrin yẹn ga gangan báyìí, ó bá bó ṣe bí ó ṣe kó sẹ́mi bá ṣe máa ń sọ nígbà yẹn bẹ́ẹ̀ ni ló bá ní ṣé ìwé àṣeyọrí certificate tí mo fẹ́ gbà ń bí ṣé òun ni mo fẹ́ máa lọ fi ṣe ìwòsàn fún àwọn èèyàn ń ta ni, ṣé ẹ̀kọ́ tí mo wá kọ́ bí mo fẹ́ fi máa ṣe ìmúláradá fún àwọn ènìyàn. Mo wá níbi báwo, ó ní ọmọ ẹ̀mí bá a ṣe máa ń sọ̀rọ̀ ńgbà náà, ó ní a rí ẹ wípé ní àjọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n a ò rí ẹ pé àjọ parí ẹ̀, kò kì í ṣe ti kú. Ó ní ṣùgbọ́n tá a fún un ní oore ọ̀fẹ́ láti rí òun ní pé ní a tò kẹ́ẹ̀gì kalẹ̀ síwájú ẹ, kìkì ọ̀rọ̀ kan ló kàn ń sọ sínú kẹ́ẹ̀gì yẹn, oníkálukú dẹ̀ ń débẹ̀, wọ́n dẹ̀ ń gbé tiwọn, wọ́n dẹ̀ fi ń ṣiṣẹ́ ìwòsàn. Mo wá wo inú bí mi nígbà náà, torí tẹ bá tún dúró, èmi tẹ dúró yìí, tẹ bá tún dúró, tẹ bá tún lọ sọ̀rọ̀ mi lákùrẹ́ báyìí nísìnyí, àwọn ò tún mọ̀ mí, wọ́n tún mọ̀ mí sí alágbo tó dájú. Ibẹ̀ náà ni mo fẹ́ ń kà sọ. Tí mo tún lè sọ pé àgbo lẹ̀ ń tà nígbà kan rí. Àgbo ni mo tà, kí ló sún mi débi àgbo? Ibi àìtí ìmọ̀ ibi tí mo ń sọ eléyìí kí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ yìí pé ètí Sátánì wà o, wọ́n kì í ṣe èṣù o. Wọ́n ṣe orúkọ yẹn gbé síra wọn ni o. Ohun tí ẹ̀fún ohun èdì tó fi rọkọ sí abẹ́ Sátánì táwọn mọ̀ tó fi ń jẹ ènìyàn níyà ó pọ̀ o. Mo wá rí pé gbogbo iṣẹ́ tí n bá ti ṣe lásìkò gbà yẹn, ọdún oṣù kan ni, ọ̀sẹ̀ tó bá máa tẹ̀lé ó gbọ́dọ̀ dàrú. Mo ń báyàn ṣiṣẹ́, ó ń lọ déédé, àmọ́ fún tara ti tèmi nìkan mo lọ gba ilẹ̀, mo dáná. Oṣù kan péré ni. Gbogbo ẹni tó bá mọ̀ mí wọ́n á sọ fún yín pé oṣù kan péré ni. Lẹ́yìn pé ní sí mi ìbá ti tàgbó kí n lè wọnú iṣẹ́ ìtúsílẹ̀, mi ò ń ríṣẹ́ kankan ṣe o. Màmí àfọwọ́wò èèyàn kan lẹ́nu wò ní kékeré agbọ́pọ̀ sọ ọ́ ní ọdún kan ẹ sọ̀rọ̀ pa Festac 77 nígbà táwọn òòṣà bà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, inú church ni mo wà o, àwa ò ká sí òòṣà o nígbà náà o, àmọ́ inú church ni mo wà. Ẹ̀gbọ́n mi kan wà tí mo pè wọ́n ní ẹ̀gbọ́n mi, àwọn tí ń sá fún mi nísìnyí o, torí pé èèyàn padà sínú ìṣẹ̀ṣe ìyẹn ò ní kó lọ́rẹ̀ẹ́ o. Àwọn èèyàn máa kọ́kọ́ sá o, gbogbo àwọn ènìyàn tí à ń gba tẹnu mi tú sílẹ̀, oníkálukú ti fi mí sílẹ̀ sí koríta tí mo dé yìí, ṣùgbọ́n mo mọ̀ yìí pé Ọlọ́run Olódùmarè tó pè mí sínú ìṣẹ̀ṣe yẹn, mo mọ̀ yìí pé lóun ló lè mọ ọ̀nà àbáyọ. Torí ní ọjọ́ náà ó ti tó bóyá bíi 2013 mo wà nínú church, ẹ̀mí yẹn kàn sọ fún mi pé ìyà dẹ̀ ń jẹ àwọn ọmọ Yorùbá o. Mo ní ìyà ń jẹ ọmọ Yorùbá bíi báwo, pé mi mọ̀ pé àwọn òrìṣà wọ̀nyí tí wọ́n lọ gbé òrìṣà mi, ẹjọ́ ọmọ ọdún mélòó ni mí ní Festac 77 tí mo fi máa mọ̀ pé wọ́n gbé òrìṣà kan lé ìkan lórí. Ẹ̀mí yẹn wá ní ṣé mo mọ̀ pé ní wọ́n lọ gbé àwọn àjòjì òrìṣà, wọ́n gbé wálé àwọn òòṣà tí wá ń bì yìí lórí ní ìwọ̀nba àwọn nǹkan tó kù ń bí, wọ́n gbé lé wọn lórí pé àwọn wọ̀nyẹn ni wọ́n ń bínú o, pé wọ́n dẹ̀ máa rán táìmù yẹn nígbà Ebola wá tí ì dé rárá, pé wọ́n dẹ̀ máa rán àjàkálẹ̀ àrùn o, tí wọ́n á fi mọ̀ pé ní àwọn òòṣà yẹn ó yẹ kán sì tún máa ṣèkẹ́ wọn kí wọ́n máa bọ wọ́n. Mo bá jáde, mo bá ní ẹ gbà mí, ta ló ń bá mi sọ̀rọ̀? Mo bá pe àǹtí mi tó wà ní ẹ̀gbẹ́ mi, ìyá àbèjì nìbàdàn. Wọ́n bá pè wọ́n bá ní kí mọ́mọ́ sọ bẹ́ẹ̀. Mo ní àwọn òòṣà ló ń bínú. Mo ní wọ́n wà ní wọ́n máa rán àjàkálẹ̀ àrùn kan jáde. Mo ní wọ́n ní kí ló ń bí wọn nínú tèmi sọ pé àwọn òòṣà ń bínú. Mo ní wọ́n sọ pé ní Festac 77 pé ní wọ́n kó òòṣà àjòjì wọn wá pé létí wa lórí níbí. Àǹtí mi wá ní kí ni nǹkan tó ń sọ? Ìgbà tí ìjì yẹn wá jà, wọ́n wá pè wọ́n wá bẹ̀rẹ̀. Mo ní gbogbo ìlú tó bá ti ń bọ sànpọ̀nà, mo ní ṣé ẹ̀rọ pé sànpọ̀nà ni wọ́n ń pè ní Ebola ni. Mo ní káàárọ̀ òjìrè tó bá ti ń bọ sànpọ̀nà, mo ní kò ní wọ̀ bẹ̀. Paríparí ibi tí mo ti wá mọ̀ yín pé kì í ṣe ọ̀rọ̀ church. Ní ọdún kan, that is ọdún 2019, mo ń ta oúnjẹ ní Ìlọrin.
àwọn èèyàn tó bá tún rí yẹn ń bẹ lábalábẹ yẹn wọ́n á tún máa wò pé ṣé ibi tó mọ̀ yìí padà wá forí sọ nìyẹn. Ìlọrin yẹn ni mo ń gbà tí mo kúrò tí mo wò pé ní kò síbi kankan tí mo fẹ́ yà sí mọ́, kò sí ìyá kò sí bàbá kò sọ́kọ. Ìlọrin yẹn ni mo sá lọ torí pé bẹ́ẹ̀ láti ṣe kékeré, ibẹ̀ ni mo ti lọ kéwú tí mo ti parí àlùkùránì tí mo ṣe wòlímọ̀ lémi nìkan láìṣẹ́ bí mi kàkà tó mú mi débẹ̀. Mo wà nínú ìjì yẹn, àǹtí mi yìí ò ń jẹ́ kí n gbádùn torí Jésù ló balẹ̀ sọ́dọ̀ tiwọn. Wọ́n máa ń wò bí ìgbà tó ṣe pé ní kí ni nǹkan tí ó tiẹ̀ ń ṣe mí gan. Gbogbo ìgbà tí mò ń sọ yìí mi ní rẹ́nì kankan kí mi nínú ilé o. Nígbà tó di 2013 àbí nǹkan kan ṣá 2019 mo wá sókun yìí. Nígbà tí mo ta oúnjẹ mo ti ta túwó láàrin oṣù kan, wọ́n ti bá mi jẹ́ inú mi náà ti ń dùn pé mo ti rí business tí màá ṣe tí màá fi là tí màá fi lè. Nígbà tó fi máa di oṣù kejì báyìí fún oṣù kan yẹn ti kọjá ó máa di oṣù kejì báyìí, gáàsì cylinder mi ni mo gbé tí mo lọ tà. Mo tà ní 3,000 naira pẹ̀lú gáàsì nínú. Ó ní mo fi orí wọkọ̀ dókun yìí torí mo ti gba lápò, mi ì dẹ̀ rówó san lápò. Mo bá wá jókòó sí ibí, mo sá wá lójú ara mi ni mo wá farapamọ́ síbí. Ibi tí mo ti wá farapamọ́ síbí yìí, ibẹ̀ ni ẹnìkan wá pè mí tó ti ń gbàdúrà lọ́dọ̀ mi tipẹ́. Ó kàn déédéé pè mí ni láti Delta State. Kí n jọ òun ní ẹni tó ń fẹ́ kí n gbàdúrà fún. Mo dẹ̀ gbàdúrà fún, nǹkan tọ́lọ́run dẹ̀ rán mi sí yẹn. Mo dẹ̀ sọ fún wọn. Ìyẹn ló wá ní òun bọ̀ wá bá mi láti ibi Delta State. Ó dẹ̀ gbéra ó dẹ̀ wá. Wíwá bí tí wọ́n wá bí, mo ní àwọn nǹkan tí bàbá mi fi máa ń ṣe àyẹ̀wò torí ó pẹ́ kí bàbá mi náà tó ìjókòó ìṣègùn. Wọ́n ìjókòó olóṣèlú náà jókòó, bọ̀ tìgbà tó yẹ pé ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ náà kò sí ọ̀nà àbáyọ àfìgbà tán tó ìjókòó babaláwo. A ní nínú àwọn àbúrò mi tí àwọn ìwé wọn àkáǹtì wọn tó yẹ pé ó wà lọ́wọ́ wọn, but ọ̀nà church náà ń gbà lò. Ó ní mo ṣe wá bá sọ̀rọ̀ tán, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́. Mo wá lọ sí ọjà Badagry bí mo fẹ́ lọ ra nǹkan tí mo fẹ́ lò fún wọn, tí mo fẹ́ fi ṣiṣẹ́ fún wọn. Mo ṣe pàdé ìyá kan bẹ́ẹ̀ ló wá ní wọ́n máa ń tàn ẹ́ o, wàá máa sin orí olórí pẹ́ o, ọ̀nà tí wọ́n máa pè ẹ́ sí màkọ́ ló wà yìí o, nǹkan ìní kan wà lọ́wọ́ rẹ̀ tó ti kó tọrọ. Òótọ́ dẹ̀ ni. Mo lọ sílé bàbá mi, mo bá 16 wọn bẹ̀ láì sọ fún ẹ̀dá Ọlọ́run kan tó fi ń ṣe àyẹ̀wò. Mo dẹ̀ lọ kó tọrọ, mo lọ kó fún yàn kan. Yàrá pé church lè ní wà. Ẹ̀mí mímọ́ ṣì ń bá yín lò gbà yẹn. Bẹ́ẹ̀ ni. Àti Roses bàbá mi, ìyàwó bàbá mi dẹ̀ tó. Àti church ní Sultana aṣọ àdúrà ló wà lọ́rùn mi. Àtèmi àtọkọ ta fi wá ṣòkú bàbá mi. Ẹ ṣe máa gbé àkáǹtì oògùn àti àkáǹtì àti 16 ẹ ṣe máa gbélé mi lọ́wọ́. Wọ́n dìdí gbélé mi lọ́wọ́. Ìyẹn túmọ̀ sí pé bóyá bàbá ti sọ fún wọn pé ẹ̀yin nìkan gbé fún. Mo wá gbé fún ọkọ mi. Òun náà ló ṣokùnfà tí mo fi padà jáde kúrò torí tí wọ́n bá ti sọ̀rọ̀ ni ọkọ mi á pé má gbé mi nǹkan ṣe pé o mọ̀ kọ́ mo babaláwo ní ẹ o mi mọ̀ kọ́ mo babaláwo ní ẹ kí n tó fẹ́ ẹ o. Bí màmá yẹn ṣe sọ̀rọ̀ yẹn fún mi níjọ́ náà mo wá ní tó lè jẹ́ ni mo wá sọ fún ẹni tá a jọ lọ. Olùṣọ́ àgùntàn dẹ̀ lẹ́ni tá a jọ lọ yẹn wá ní o ṣe máa gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn tọrọ. Wọ́n ní mo lọ gbé fún wọn ni mo wá bàbá tí mo gbé fún mo wá wọn lọ sí Ìlọrin. Mo ṣe débẹ̀ náà ni àwọn ti mọ̀ pé ní tó bá ti yá torí bá ti tì mí kiri màá wá padà béèrè ẹ̀. Bí mo ṣe gbé fún wọn níjọ́ náà wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ gbé fún mi padà. Báwo ni bàbá náà ṣe jẹ́? Ṣáláwo ni wọ́n ni? Ṣé mùsùlùmí ni wọ́n? Ṣáàfà ni? Bàbá mi ò kì í ṣe mùsùlùmí. Bàbá mi ò dẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì nígbà tẹ́mi mọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá mi. Àwọn obìnrin náà padà lóòtítọ́ àwọn bàbá wọn ni wọ́n mú Catholic wọ Kogi. Bọ̀ bàbá mi kò sí ẹni tí ò mọ̀ yìí pé ní bàbá mi kọ́rọ́bọ́tọ́ kí bí ọ̀ka ni kò ṣeé pa kò ṣeé dì nígbà tí ìyá ẹ̀ wà láyé.
tí wọ́n ń bọ Ọbàtálá lójú méjèèjì nínú ilé yẹn táwọn àbúrò mi tó ń bá ń wo program yẹn wọ́n á máa ṣẹ̀ wá wò pé because àwọn ò ìgbọ́njú gbà ẹ̀ but mo mọ̀ pé kíní yẹn máa ń rìn lórí páànù tí wọ́n bá fẹ́ ṣọdún yẹn nígbà tí ìyá bàbá mi wà láyé ó máa ń rìn lórí páànù tá a máa torí páànù kan wọ́n máa ń ṣe bí pé wọ́n kun ẹfun sí ní ara bí wọ́n dẹ̀ ṣe ń fi gbogbo nǹkan ṣàlejò bàbá mi lè fi gbogbo nǹkan ṣàlejò ṣùgbọ́n ẹmu funfun màmá ò kì í gbà tí wọ́n bá máa lo ẹmu funfun nínú ilé yẹn ó nírú ẹmu funfun tí wọ́n máa ń gbé wọ inú ilé yẹn so wọ́n máa ń jẹ́ ká mọ̀ yìí pé Ọbàtálá yìí ṣe bí Ọbàtálá yìí ṣe oògùn kó tó jáwé kó tó fọ̀ kankan wípé ní ọ̀nà àjìn àmọ́ ohun tó bá jáde lẹ́nu Ọbàtálá òun ló ń ṣiṣẹ́ ìwòsàn òun ló ń mówó wọlé òun ló ń ṣe ìyá bàbá mi àwọn máa sọ fún ẹ pé tó o bá fẹ́ ṣépè tó bá sọ pé orí ọmọ burú ìyá bàbá mi máa lé ẹ jáde ó lè tó bẹ́ẹ̀ kó kọ̀ ìyàwó yẹn ẹ béèrè tẹ bá padà gbé ìrìn àjò yìí jáde ẹgbẹ́ àwọn olówó tí a mọ̀ ní olówó àná àwọn bàbá tán dàgbà sẹ́nu owó wọn èyí tó máa sọ wípé ní òun mọ́ tó jù á bàbá mi ló lọ fa igbá kalẹ̀ lọ́wọ́ lórí Akíntọ́lá ní ayé abga but wọ́n rí lò àmọ́ àwọn Catholic yẹn náà ṣì ń wọlé wa títí àwa wọ̀nyí fi gbọ́njú tí bàbá mi sì ń já ewé àtegbò bàbá mi lè má já ewé àtegbò torí kan ṣẹlẹ̀ lójú mi ìsà àbúrò mi kan ló fẹ́yàwó wọlé Ìgbò wá ní ọmọbìnrin yẹn Ìgbò yẹn wá dúró nídúró yìí pé ní òun fẹ́ gbá àbúrò mi bàbá mi dẹ̀ ní kó lọ yọ ìgbálẹ̀ kan wá wọ́n dẹ̀ ṣẹ́ ìgbálẹ̀ yẹn pé ó fẹ́ fẹ́ ọmọ mi ò fẹ́ ọwọ́ mi bí ìgbà téèyàn ń ṣẹ́ kèké téèyàn fi ń ṣe ni wọ́n nìyàn wọ́n lò lọ́mọ mi fẹ́ ṣùgbọ́n oyún wà lára ẹ̀ tó bá dẹ̀ ṣẹ́ oyún yẹn wà kú ọmọ yẹn lénìí ó ṣẹ́ oyún yẹn ó dẹ̀ kú kò survive ẹ̀mí mọ́lẹ́ bàlẹ́ bàbá ni tí bàbá fi sọ̀rọ̀. kò sẹ́ni tó lè ṣàlàyé torí bàbá mi ò tiẹ̀ welcome ẹ̀mí mímọ́ bàbá mi ò tiẹ̀ mọ̀ nípa nǹkan tó ń jẹ́ tóbi kan á sọ fún ẹ pé ní olè ní ẹ ìjẹkújẹ ló sún ẹ débẹ̀ ó jẹ́ nìkan tó ṣe pé ó wà natural so ọjọ́ tí sísà mi wá ń sọ̀rọ̀ fún mi pé Wọlé Ṣóyínká yẹn mo wá wò pé ókè bí bàbá yẹn ṣe ń hùwà tó wà natural tí wọn ò gbàgbọ́ pé anything ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni bàbá mi ṣe ń ṣe. ìyẹn túmọ̀ sí pé wọ́n kọ́ ṣé bàbá Wọlé Ṣóyínká àti bàbá irú báwo lọ ṣe. wọ́n ní àsìsítà mi jẹ́ ká mọ̀ pé ní bí pẹ̀tẹ́yàn ń ṣe boys lọ sí ọ̀dọ̀ ẹni tó jù wọ́n lọ pé gbogbo wọn máa ń dá sínú ilé wa ní odò ọ̀nà mo tún béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé àǹtí mi Wọlé Ṣóyínká o ó ní bàbá Wọlé Ṣóyínká kan náà ni ó ní ọ̀nkú Wọlé Ṣóyínká ọ̀nkú làwọn máa pè pé torí ọjọ́ tí pé odò ọ̀nà nílé tí àwọn ń gbé ń gbà yẹn àti Justice Ẹ̀ṣọ́ mo ti mú ẹmu funfun rí ìyàwó tí wọ́n fẹ́ lé màmá mi ó wà ní Àkúrẹ́ báyìí màmá yẹn Ọlọ́run fi yọ mí jọ náà ẹ mọ̀ àtẹnujẹ mo mọ̀ pé wọn kì í fẹ́ mo wò pé Jésù ó ti kó gbogbo kíní kúrò. ó ti kẹ́sẹ̀ wa lọ ìyá mi. mo bá jókòó mo bá mu ẹmu funfun. gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ tí Jésù ti gbà. mo mu ẹmu funfun yẹn tán láàárín 1 hour tí mo mú ètè mi bígbà tí wọ́n da omi gbígbóná wọ́n fi bó ẹnu yẹn gbogbo ojú mi báyìí gbogbo ara mi wá ṣe pàápàá. bí màámi stepmother mi ṣe wá rí mi báyìí wọ́n wá ní màámi náà nìyí màámi náà la máa pè wọ́n torí kò sẹ́ni tí wọ́n bí dà kó pe stepmother. mo ṣe pé orí dọ́dọ̀ màámi bá ní ìwọ ọmọ yìí ṣé ìjẹkújẹ kan ló máa bá yí ẹ yí báyìí mo ní kí ló ṣẹlẹ̀ mà màámi ní kí ló jẹ mo ní mi ìrìn jẹ nǹkan kan wọ́n ní gbọ́dọ̀ tí wọ́n mú funfun mo ní wọ́n dàbò mí ni mo ní mò ń kọjá lọ ẹnìyẹn wá fẹ́ ṣán àbọ̀ ẹmu funfun màámi ó wá mú mi ó wá kàn mí kó ló ní jẹkújẹ ni ó ló mú ni òun ló ṣẹ̀ wá ní kí n wọlé kí n lọ mú èrè àwọn nǹkan tí wọ́n wá fi ń ṣe ẹ̀rọ ẹ̀ ló ṣẹ̀ wá bá mi púpọ̀ mi pupa ló bá mi fi látijọ́ náà tí n bá rọ̀pẹ̀ tí wọ́n gbé kalẹ̀ gan tó bá sọ pé lẹ́mu funfun ló wà náà máa sá lọ bíi. Màámi nígbà tí ẹ wà ní ìjọ aláṣọ funfun gẹ́gẹ́ bí prophetess. bẹ́ẹ̀ni. àwọn wo lẹ ti tẹ̀tì ṣèwúwe fún tó àwọn òrìṣà tí àwọn orúmọlẹ̀ ti tí ọwọ́ yín gbé wọn lọ́wọ́ sókè tẹ́ ló pàṣẹ ti àbáláyé fún. ǹjẹ́ ó wà? ó wà o
kí ló ń tẹ̀lé ọ̀nà Jésù? Rárá, mi ì lo ọ̀nà Jésù torí pé ìdí tí mi fi lo ọ̀nà Jésù ó pọ̀. Wọ́n ní òrìṣà lẹ́nu kò lè sọ̀rọ̀. Ẹni tó sọ orú èdè bẹ́ẹ̀, ibo ló ti rí Jésù rí tí Jésù ti bá sọ̀rọ̀. Wọ́n wá mú wá, wọ́n wá gbàdúrà fún, wọ́n wá ṣiṣẹ́ fún, wọ́n wá ṣèràpadà fún. Àmọ́ bí wọ́n ṣe ń gbé bọ̀, bọ́n ṣe ń mú ẹnìyẹn bọ̀, ẹ̀mí ẹ̀ dẹ̀ ń sọ fún mi wípé irun tó wá ṣe yìí kí wọ́n kàn lè jẹun ni o. Mo wá máa ń dáṣà pé kókèlè lè pọ́n ni. Mo ti máa ń dáṣà yẹn pẹ̀ o. Láti bíi 2003 mo ti máa ń dáṣà pẹ̀lú kókèlè lè pọ́n mà ní Christianity. Kò wá sí nǹkan kan bẹ̀. Màá ní 2003 ni mo ti máa ń dáṣà rẹ̀. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ mí nílẹ̀ Ìmánìyàn pé èèyàn fẹ́ sin Ọlọ́run tó o bá ti lè forí balẹ̀. Ṣé o fẹ́ sin ọ̀pẹ ò ní forí balẹ̀ ni? O fẹ́ sin Ọ̀rúnmìlà Ọlọ́run Olódùmarè ò ní forí balẹ̀ ni? Mo ní gbogbo ìyókù kókèlè lè pọ́n ni, gbogbo sẹ́rímọ́nì ìyókù èmi ò rí sí. So ó wáyé pé mo kàn ń lọ. Bó ṣe di 2019 yẹn, mo wá sétí òkun tí mo fi ta gáàsì mi, tí mi ìrówó jẹun lé tí mo fi ta gáàsì, mo wá dé sétí òkun bí. Wọ́n jẹ́ gbé wúmà yẹn wá, mo wá pe àwọn ohun tí wọ́n mú wá, ẹ jọ̀ọ́ sà o, báyìí. Wọ́n ní ẹ kí n sọ nǹkan tí mo bá rí fún. Mo ní ẹ má jẹ́ ń sọ fún wọn o. Wọ́n ní kí n lọ sọ fún wọn torí pé wọ́n rí bí ìgbà tó yẹ pé kí lè fẹ́ sọ̀rọ̀, iṣẹ́ wo ló fẹ́ jẹ́. Ó fẹ́ jẹun. Mo dẹ̀ pé lójú màmá yẹn, ẹ pẹ̀lẹ́ o, gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, Ọlọ́run ní kí n sọ báyìí fún yín o. Àmọ́ àsìkò gbà yẹn ó ti di pé mi ò kí ń sọ pé ẹ̀mí Ọlọ́run mọ́ torí mi ìmẹ̀mí tó ń gbénú mi ńgbà náà. Torí èmi gan ti test ẹ̀mí ìmẹ̀mí tó ń gbénú mi. Ẹ̀mí tó ń ṣe pé máa kan déédéé jókòó bá wọn sọ fún mi pé wò tó ò bá pariwo pé kán pa iná nínú ilé yẹn, iná máa ṣẹ́yọ ńbẹ̀. Pé n tó ṣẹ́jú pé ó máa yọ o. Ó máa yọ. Mò ń sọ ilé yìí kí wọ́n lè mọ̀ pé ní kì í ṣe pé mi ò wá agbára yẹn. Ṣùgbọ́n ibi tí mò ń lò sí kì í ṣe ibi tí wọ́n ti fi ta mí lọ́rẹ. Ó wá padà wá bá mi. Ẹ jọ̀ọ́ ìyá wòlíì, ṣé ẹ tí kúrò ń bí lọ́la? Mo ní mi ì tí kúrò ń bí. Ẹ jọ̀ọ́ máa jí wá bá yín láàárọ̀ ọ̀la. Sùúrùlérè ni mo ti wá. Ó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì by 7:30 a.m. ó ti débì. Ìgbà yẹn sàmó ti lọ gba 16 bàbá mi 2019 mo ti lọ gbà á níbi tí mo kó sí. Mo mú olùṣọ́ kan wá tó wá bá mi ṣe kò parí àwọn iṣẹ́ kan tí mo fẹ́ ṣe. Ẹ mọ̀, obìnrin ò ní nǹkan kan tó fẹ́ ṣe, mi ò lè wọ pẹpẹ, mi ò lè díṣẹ́, mi ò lè ṣe anything. So mo ní olùṣọ́ kan tí mo máa ń lò, mo wá mú wọn wá èmi pẹ̀lú wọn ni. Bí mo ṣe wá fa kíní yẹn jáde, wọ́n wá ní o ní nǹkan tó dáa báyìí lọ́wọ́. Ìyá mi ẹ dúró, olùṣọ́ àgùntàn inú ìjọ wa. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ fa eré gbogbo jáde. Bẹ́ẹ̀ni, ó ní o ní nǹkan tó dáa báyìí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ kí ló dáa tó wà lọ́wọ́ 16? 16. Àjẹsù ò dáa ni. Kí n máa fi ṣèwádìí bí mo ṣe wá dà á. Ṣé o fẹ́ èmi ò dẹ̀ mọ nǹkan tí ó ń sọ, àmọ́ mo jẹ́ nǹkan tó bàjẹ́ pé mo máa ń dààmú àwọn èèyàn káàkiri. Ó dà wọ́n ní kí n tẹ́mi mi sọ fún mi ní àsìkò gbà yẹn. Mo dẹ̀ sọ fún ìyá yẹn dẹ̀ wà níwájú mi báyìí tí mo fi dà á. Ṣọ́mọ ẹ̀ ó gbádùn. Ẹ mọ bí mo ṣe dà á níjọ́ náà. Mo ní tí ọmọ ẹ̀ bá máa gbádùn kí òbí mẹ́wàá kó ṣí sókè. Àníyàn tí mo fún 16 ni. Tẹ̀sọ̀ sí i. Bẹ́ẹ̀ ni. Tọ́mọ ẹ̀ ò bá ní gbádùn, mo fẹ́ kó 6 kó díjú. Ẹ gbọ́ nǹkan tí mo sọ. Mo wá dúró, mo wá dà bẹ́ẹ̀. Nígbà tí mo bá dà kalẹ̀, ó ṣí ojú pọ́mọ ẹ̀ á gbádùn. Kí wá nìkan tí mo lè lò fún? Ẹ̀mí yẹn ń sọ fún mi pé ṣe bó mọ ọ̀dọ̀ Òkìkí ní Ọ̀yàn, ọ̀gá mi. Òun ni mo máa ń pè lọ́gá mi nínú ìṣẹ̀ṣe. Tó yẹ pé gbogbo nǹkan tí n bá fẹ́ dà lónìí, àkàtà wọn ló yẹ kí n ti dà. Torí nígbà tí ojú ń pọ́ngún mi, tí mi mọ bí tí mo fẹ́ yà sí, ó bá mi rà. Ṣùgbọ́n
nílùú Ọ̀yàn a máa ń pè ní Òkìkí ni wọ́n máa ń pè bàbá aláṣọ àlà. Ní Ọ̀yàn yẹn ìgbà tán mú mi débẹ̀ wọn ò sọ nǹkan tí mo máa ṣe fún mi, mo ṣáà wà ń bẹ̀. Àṣé bàbá yẹn ò kí ń dáyàn lóhùn lọ́sàn-án, anybody máa sùn. Ibẹ̀ mo ti rí àwọn pásítọ̀ tí wọ́n ń wọlé, ní àwọn pásítọ̀ tó lórúkọ tí wọ́n ń pè lórúkọ báyìí. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti fẹ́ wọ ibẹ̀ yẹn wọ́n máa ń paná ni, wọ́n á ní ká paná gbogbo àyíká yẹn lóru, wọ́n máa ti wà lótẹ́ẹ̀lì látọ̀sán. Ẹ sọ kankan sì tó yà mí lẹ́nu. Bẹ́ẹ̀ ni. Ẹ ní àwọn pásítọ̀ tí wọ́n ní orúkọ. Bẹ́ẹ̀ ni tí wọ́n ń pè lórúkọ báyìí. Eré bàbá aláṣọ àlà. Ṣé bàbá yẹn pásítọ̀ ni wọ́n ni? Pásítọ̀ kan o, babaláwo tí wọ́n sanwó mọ́kà fún tó dé mọ́kà tó yarí tó lóun lọ lé pé ní ohun mọ̀ dédé tí wọ́n ń ṣe ń bí. Àwọn mùsùlùmí mú bàbá ó lọ Mẹ́kà. Ó lọ Mọ́kà, àtijọ́ tó ti ti Mọ́kà dé mọ́sálásí tó kọ́ fún ọmọ rẹ̀ lé àtijọ́ rẹ̀ yóò ní wọ́n bẹ̀rẹ̀. Ó yẹ wo èmi ò fẹ́ tàn gbẹ́ mọ́jà tara wa, a kàn ń dara wa láàmú. Ìyẹn bàbá Òkìkí náà. Bẹ́ẹ̀ ni wọ́n sanwó mọ́kà fún un. Ó lọ nọ́mbà 1 kó tó lè fi àwọn òòṣà yẹn sílẹ̀ sílé lọ sí mọ́kà ó dọwọ́ iṣẹ́. Ó tún wá fi wọ́n sílẹ̀, last flight ló bá lọ, first flight ló bá dé. Bí màmá yẹn ṣe wá dé mo da 16 mo ní wọ́n lé ọmọ yín máa gbádùn, àmọ́ ọmọ yín ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín fọ ọmọ yín sínú àdánwò tó pọ̀ ni ká síbẹ̀ kúrò. Àmọ́ wọ́n ní tí n bá gbé lọ síbi báyìí wọ́n ní ṣé ẹ máa tẹ̀lé mi lọ? Mo dẹ̀ ti gbé fóònù. Hello ọ̀gá mi, ṣé kí n gbé ọmọ báyìí wọ́n ní kí n jẹ́ káwọn béèrè lọ́wọ́ orúmọlẹ̀ tó bá fẹ́ fi pọ́nra rẹ̀ lé o. Mo dẹ̀ gbé lọ síbẹ̀, wọ́n dẹ̀ ní kí n máa gbé bọ̀. Nǹkan ní kí n máa gbé lọ síbẹ̀, èmi àti màmá ọmọ yẹn akọ́kọ́ jọ lọ síbẹ̀, àti bẹ̀ ní Òkìkí yẹn ti wá organize fún ọlọ́pàá ló wá tẹ̀lé wa lọ tá a fi gbé inlux ọlọ́pàá lọ tá a fi lọ gbé ọmọ yẹn kúrò níbi tá a ti lọ gbé. Àwa gbé débẹ̀ nígbà tó di òru ọjọ́ 9 àwọn irúnmọlẹ̀ dá sọ̀rọ̀ ọmọ tó ti ní ọdẹ orí. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé ní ṣé o ò ṣetán láti ránró? Àwọn ìránró àwọn ìpààyàn o. Tí ò jẹ́ káwọn nígbà tí bàbá yẹn ń lọ owó tó fún mi is 1.8 million. Ní 2019 òun ni mo fi ra ilé Ìbàdàn yẹn tí mo fi kọ́. Màmí nígbà tẹ́ wà ní ìjọ aláṣọ funfun ní ìpàṣẹ Jésù kálẹ̀ ti ṣiṣẹ́ fún tó ti fún 1.9 million. Mi ò tí ì ṣiṣẹ́ fún yàn kankan fún mi ní 20,000. Gbogbo àtẹ lo ìlànà ìṣẹ̀ṣe níbi tá a pè yín sí. Bẹ́ẹ̀ ni. Ní ọjọ́ kan. Nǹkan kan ti ṣẹlẹ̀ sí mi lópin yìí lénìí. Ní àtijọ́ tí mo ti ń wá sí òpin gẹ́gẹ́ bí Kristẹni, mi ì ríyàn fún mi ní 500 naira rí àbí 200 naira. Ìpè kọ́kàn máa lọ kọ́ máa ṣètọrẹ àánú fún gbogbo èèyàn, wọ́n máa pa mí tì sẹ́gbẹ̀ẹ́ ibi tí n bá dúró sí. Ibi tí mo jòkó sí láàárín pé mo jòkó láàárọ̀ kùtùkùtù ńbẹ̀, ẹnìkan kan wò mí ni, ó tún béèrè lọ́wọ́ ẹnìkan pé ṣé òun lè fún wọn lówó, ṣé wọ́n ní sọ pé ó kéré, ṣé kò wọ́n àgbà. Nígbà mo máa wo owó yẹn ó ní 600. Nígbà tí mo máa gbójú sókè báyìí tí mo wo ojú òpin yẹn báyìí, ohun yẹn sọ fún mi pé ní ó lòun dé ni o, mo fi ra hàn wọ́n ni. Ìyẹn létí òkúta wà yìí náà. Ní àárọ̀ yìí òru àná ni mo débí. Mánéjà agé ọ̀rọ̀ ìkékeré nígbà tẹ́ wá wà nìbàdàn tí àwọn orúmọlẹ̀ ti ń jẹ́wọ́ agbára wọn fún yín. Wọ́n ti ń bá mi fà á torí kan tó bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ẹ̀ fún mi báyìí wọ́n ti bá mi fà á jìnnà. Ọjọ́ kan wà mo wà ní church tí olùṣọ́ àgùntàn mi tó bá ń gbọ́ program yìí báyìí á máa wò pé ọmọ yìí ò ṣẹ̀ mí, àwọn náà ò dẹ̀ ṣẹ̀ mí, àmọ́ torí kí n má bàa ṣẹ̀ sí ìṣẹ̀dá mi òun ni mo fi yẹra. Olùṣọ́ yẹn fẹ́ràn mi, wọ́n á máa wá sọ fún mi pé nǹkan tó ń ṣe mí yìí kí n lọ, pé tí n bá lọ ṣẹ́ Ọ̀ṣun yẹn mo sì lè padà wá kí n máa wá sí church kò mean. Olùṣọ́ àgùntàn inú ìjọ. Bẹ́ẹ̀ ni. Ìjọ Kristẹni ni o. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kẹ́ lọ ṣẹ́ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni, torí pé wọ́n mọ̀ pé ní Kini yẹn ó ti gbogbo ọ̀nà ló fi ń wọ́ mi. Àwọn náà dẹ̀ mọ̀. Wọ́n mọ̀. Tí bá sọ àwọn ìrírí mi fún yín pé
kó tó di pé mo padà jókòó ìṣẹ̀ṣe bí mo ṣe jókòó yìí mo jókòó ìṣẹ̀ṣe nìyẹn mo jókòó ìṣẹ̀ṣe pátápátá mo sọ pé kò sí nǹkan tí mò ń padà lọ mú ní church. tí bá wá sọ fún yín sí pé Jésù ló lè gbà là. rárá. Jésù máa ń wò sàn. ẹ gbọ́ n tí àwọn irúnmọlẹ̀ bá ti ṣe tì kò sẹ́ni tó lè ṣe mọ́ tó dọwọ́ Olódùmarè lóde ọ̀run ó dọwọ́ Àjàgùnmàlè ẹ gbọ́ òun ló ń ṣàwò wọn lóde ọ̀run kí n tó padà jókòó ìṣẹ̀ṣe bí mo ṣe wáyé mo di ọ̀tá ọmọ tí mo bí. ọmọ bíbí inú yín. ọmọ bíbí inú mi. àkìlẹ́dẹ́. ọmọ mẹ́rin ni mo ní àwọn mẹ́rin ò kí n bá mi sọ̀rọ̀ wọn ò ń débi tí mo wà bí mo pè wọ́n wọn ní gbé kọ̀. kẹ tó jókòó ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni. àṣà nídìí. mi ì lè sọ báyìí ó tiẹ̀ dìgbà kan ọmọ tí mo fẹ́ràn tó yẹ pé kò sí nǹkan tí mi lè yọjú fún ó dìdí sọ fún mi ó ní gbogbo ibi tó ń dé ó ní wọ́n láwọn èmi mò ń ṣe àwọn èmi mò ń dá wọn dúró. ní ọdún tó kọ ọdún yìí March nínú oṣù kẹta ló pé ọdún kan tí màmá mi kú nígbà tí màmá mi kú ní ọdún tó kọjá mo dúró sí Ìlọrin mi ìṣe kankan mo ṣàwà nílọrin mo dẹ̀ ń jí mò ń sùn mò ń jẹun mo dẹ̀ lówó lọ́wọ́ tí mo fi ṣòkú ẹ̀ mo dẹ̀ ṣòkú ẹ̀ bí ìgbà tó ṣe é pé ní mínísítà ń ṣòkú fún yẹ ẹ̀ àwa ṣòkú tán ní May mo tó dúró mo bá wá sí Ìlọrin síbàdàn nígbà tí máa dé Ìbàdàn ajé tí mo rà ń bí ìsà ṣé a gbàgbọ́ pé ní omi padà ṣẹ́ nínú ajé yẹn. ṣé ẹ kó síbi tó mi wà ní. ìyẹn fún ti àwọn ará àdúgbò mi ló jẹ́ kí n mẹ́nu bà torí wọ́n ń bá mi kó ẹrù wọlé níjọ́ náà torí ó yà wọ́n lẹ́nu tí wọ́n bá ti rọrùn wá ní ìyàwó ni ó ti mọ̀ dídì yọ̀ ọ̀sùn ẹ̀ tó bá ti mọ̀ pé lóun fẹ́ ọ̀rọ̀ gbọ́ kó wá bá mi kó wá bì mí léèrè nítójú mi rí. wọ́n bá mi kẹ́rù wọlé ńgbà náà nígbà tá a sì máa wọnú ilé gbogbo ẹsẹ̀ gan-an nú ilé báyìí gbogbo ẹ̀ ti jẹ ilé lórí àpáta orí òkúta olókùúta ni wọ́n ń pe ibi tí mo kọ́lé sí. kò ń ṣe dé olómi orí àpáta. orí àpáta ni a gbé àwọn ẹrù tó wà níbẹ̀ kúrò báyìí báìbù tí ó wà níbẹ̀ eschatology bible mi ni bíi dictionary bible ó ti ga tó bí mo ṣe gbélé báyìí ó bù sí méjì bẹ́ẹ̀ ni báìbù yẹn nìkan náà ló bàjẹ́ nínú gbogbo nǹkan tó wà níbẹ̀. nínú gbogbo nǹkan tó wà nílé. màmí ẹ dúró. a lọ ṣá a sá a ṣe kò ṣe ètò ṣeé ṣe mọ́. ó ṣe jẹ́ báìbù ni. èmi ò mọ̀ mo ra báìbù kan pé mo fi ṣe birthday fúnra mi ọmọ June 24 ni mí mo ní mo fi ṣe birthday fúnra mi mo gbé wá sétí òkun ìpè ní kí n wá ṣe prayer òkun padà gbé lọ kán tó bá mi rí gbà lọ́wọ́ rẹ̀ ó ti gbé désàlẹ̀ wọ́n gbà á mo wá tó wá lọ gbé lọ sí Àkúrẹ́ wọ́n tún bá mi rí báǹdẹ̀ wọ́n báǹdẹ̀ tán mo wá dá padà wá sí Ìbàdàn ọjọ́ àkọ́kọ́ tí mo máa tún ní mo gbé jáde pé mo lọ fi ṣe ẹ̀sìn ní church mo tún gbàgbé ẹ̀ sínú ilé àánú tá a ti ṣẹ̀sìn wòlíì mo tó kúrò ńbẹ̀ mo dé olódó mò ń pe ẹni tó padà wà ní church tó jẹ́ rẹ́ àǹtí mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀yà àbèjì ẹ jọ̀ọ́ mà ẹ bá mi wo ilẹ̀ bí báyìí mo gbàgbé báìbù mi síbẹ̀ wọ́n bá ní ṣójó ọ̀rọ̀ débi tí mò ń wà ní tójú ò bá dá òjò bò òjò tún ti rọ̀ ó tún ti pa báìbù ti ya wẹ́lẹ́wẹ́lẹ́ kò wúlò fún nǹkan kan mọ́. òjò yẹn dìde pa gidi pé ìṣègùn òtọ́ jẹ́ sábẹ́ ẹbí ni. so àti bẹ̀ mi mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ṣùgbọ́n gbà tó di ọdún kẹta síbi 2002 September tẹ́ ẹ bá rí mi lè jókòó sínú àga yìí ìyẹn ni tàwọn tó kún ń bí torí máa ń fi rẹ̀ hàn mí dáadáa mi lè jókòó sínú àga yìí irú àga bí àìní mo máa ń jókòó torí mo tóbi ni ìsanra ti ọlọ́lá kọ́ àmọ́ mo kàn dé etí òkun bí yìí táǹtì tí mo lò sí nsàlẹ̀ ó wà nsàlẹ̀ ń bẹ̀ ń gbà yẹn bí mo ṣe báyìí tí mo ju báàgì lẹ̀ tí mo ṣe báyìí àfi gbẹrẹrẹrẹrẹ bí ìgbà tí wọ́n ṣí tàpù lórí mi omi dẹ̀ bẹ̀rẹ̀ sí dà nímú mi ó dà lẹ́nu mi ó dà ní gbogbo etí mi omi ìgbà yẹn lára mi tó padà sípò gbogbo àwọn èèyàn tó wá wà bẹ́ẹ̀ wá ní ọmọbìnrin ò má para ẹ̀ dànù tó bá ní nǹkan tó ní kó o ṣe ò tètè lọ ṣe ò tètè lọ ò rí bó ṣe ń rùn bí ìgbà tí wọ́n bá dé òkú ẹja mọ́lẹ̀. Màmí ẹ sanra. mo tóbi mo wú. kò lè ṣe pé tọlọ́ládé ìgbà tẹ dé tí òkun
bẹ́ẹ̀ ni tí ẹ bá ṣe tán àwọn èèyàn méjì mẹ́ta ẹ sì lè pè wọ́n kẹ́ ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣé irọ́ ni àbí ẹni tó bá ní ọ̀rọ̀ láti sọ kó pè yín sí nọ́mbà báyìí. Màmá yẹn wá dúró, màmá yẹn wá wò mí pé ẹ má para yín dànù. Ìgbà yẹn mo tún stop, mo tún takú sétí òkun mi lọlé mọ́.